ẹ̀yin ènìyàn wa ìdààmú ńlá ló dé bá àwọn agbésùmọ̀mí yìí o ìdààmú ti dé bá wọn o wọ́n ti kó ọmọ àtìyàwó wọn wọ́n ti ń sá lọ o àwọn lẹ̀ ń wò lórí ọ̀kadà mọ́tòsáìkù yẹn tí wọ́n ń sá lọ nínú igbó níbi tí wọ́n pàgọ́ sí gbogbo ibi tí ibùbá wọn wà nínú igbó ni àwọn ológun ni wọ́n ti ya wọbẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tú wọn ká ẹ wo ṣàdédé la rí fọ́nrán eléyìí tí wọ́n jù síta tí wọ́n kó àwọn ọmọ wọn sẹ́yìn àtìyàwó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sá lọ. Ina baba wannan baba lafiya su galau babar manazuna babar manazuna yo kami ba baba ira ba kami ha ode wa mana wọ́n ní gai de tó bá yẹ pé báyìí ni wọ́n ṣe ń ṣe fún wọn láti yọ ọjọ́ yìí ni mi rò bóyá wọ́n á kù sínú ìlú yìí mọ́ tó bá yẹ pé báyìí ni àwọn ológun àwọn ẹlẹ́ṣọ́ ààbò tá a ní ni wọ́n ń gbógun tì wọ́n báyìí ni irú àyè tó gbà wọ́n tí wọ́n wá pọ̀ bí iyanrìn òkun sínú ìlú yìí wọn ò ní pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n fọ́nrán tá a rí yìí ẹ wò la rí pé bó ṣe ń di ẹrù ni wọ́n ń dìyàwó sí ẹ̀yìn ọ̀kadà nínú igbó tí wọ́n ń sá lọ bí epo ṣe ń tán nínú ọ̀kadà wọn ni gbogbo ẹ̀ ń dé bá wọn bí ìdààmú ayérayé ṣe máa dé bá wọn nìyẹn torí wọn kì í ṣe ọmọ inú ìlú àjèjì ni wọ́n báwo ni àjèjì kan àkànṣe wọ̀lú wá tádẹ̀ máa wá gbalẹ̀ lọ́wọ́ onílé tí wọ́n máa dààmú oníkálukú tí olóko ò ní lè lọ sóko ọlọ́jà ò ní lè lọ sọ́jà àwọn ológun báyìí ní àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ti tátán sí wọn lọ́rùn o ẹ wo wọ́n ní fire for fire ni operation fire for fire ló wà ńlẹ̀ báyìí ẹ wo àwọn ọlọ́pàá versus àwọn tọ́ọ̀gì àwọn tọ́ọ̀gì ní ìpínlẹ̀ Edo ó ṣẹlẹ̀ gidi o operation fire for fire wọ́n ní ẹnikẹ́ni tó bá mú ohun ìjà sọ́wọ́ AK wọ́n ní kí wọ́n mú balẹ̀ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo òun ló pàṣẹ o ẹ wo àwọn ọ̀dọ́ kan ni àwọn jàǹdùkú ni wọ́n da ibi àdúgbò kan rú wọ́n ń pè bẹ̀ ní Ìyànmọ̀ community ní Edo State ibẹ̀ ni rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ ni wọ́n wá kó àwọn ọlọ́pàá lọ síbẹ̀ àwọn ọlọ́pàá bá tàdí mẹ́yìn o àwọn ọlọ́pàá bá ń bẹ̀rù o wípé wọ́n máa sọ wípé those guys o àwọn tẹnika lọ báyìí o wọ́n kó nǹkan ìjà sọ́wọ́ o kọmíṣánná wa ń sọ fún wọn wípé ṣe bí nǹkan ìjà olóró wà lọ́wọ́ ẹ̀yin náà ṣe bẹ́yìn náà kó nǹkan sọ́wọ́ ẹ kọjú wọn ẹ fèsì wọn eléyìíkéyìí tó bá mú èké sọ́wọ́ ń bẹ̀ ó yá ẹ mú balẹ̀ ẹ wo fíìmù gidi leléyìí láàrin àwọn jàǹdùkú ọ̀dọ́ tí wọ́n ń da àdúgbò rú pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n rán àwọn ọlọ́pàá 6 lọ wípé kí wọ́n lọ yanjú rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní àdúgbò yẹn ní ìpínlẹ̀ Edo ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ bí ọlọ́pàá bí wọ́n ṣe ń pe kọmíṣánná wípé àwọn wà ń bẹ̀ báyìí ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wọ̀nyẹn àwọn tẹ́ ní káwọn lọ bá yẹn wọ́n kó nǹkan ìjà sọ́wọ́ ó dàbí pé èké ló wà lọ́wọ́ wọn ṣe bí ó wà lọ́wọ́ ẹ̀yàn ọlọ́pàá náà ó yẹ ẹjọ́ tátàn ló bá di fíìmù o ẹ jẹ́ ká sáré wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Edo láàrin àwọn jàǹdùkú àti àwọn ọlọ́pàá ń sá pamọ́ ni. Hello, sir. Hello, the place is very tense. The way the firing is too much. How many of you are there? Sir, we are about 6, sir. We are armed, no, we are armed. If you see anybody with AK there or anybody with gun, fire, you bring the person down. Okay, sir. you see Shoot. Ayan o. Wọ́n náà wọ́n kó bí láì sí kéde their hand o.
Clear that motor. Wọ́n láwọn kó nǹkan sọ́wọ́ o. I dey tell una, una no dey believe na. Na AK dey their hand o. Una ma true. Eh? That place not true now. That place not true. Tell you now. Sure not the chance na AK everything they carry. Sure the chance na AK they carry. Be like say na AK dey their hand o. I will not exchange firing. Why? Hello, sir. Hello, the place is very tense. The way the firing is too much. How many of you are there? Sir, we are about 6, sir. We are armed, no, we are armed. If you see anybody with AK there, or anybody with gun, fire Wọ́n láwọn kó you nǹkan bring the sọ́wọ́ person o. down. Okay, sir. They're telling me this Be and like that. say If you see anybody with na AK, AK dey their fire, you hand can't you o. bring the person down? All right, sir. You want to bring your AK and run? All right, sir. I want to order now. So everything is order. If you see anybody with AK, fire the person. All right, sir. Did you hear me? Everything is order. If you see anybody with AK, fire the person. All right, sir. Did you hear me? Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa gbọ́ nǹkan tí ọlọ́pàá ń sọ. Be like say na AK dey their hand o. Ọ̀gá we don dey there o. Ẹ ti débẹ̀ wọn ò lè yọjú sí wọn o. Ṣé rí pé ẹ̀gbẹ̀gbẹ́ ògiri ni wọ́n ti ń rìn bí aláǹgbá. Lẹ́gbẹ̀gbẹ́ ni wọ́n ń rìn. Wọ́n ti níbi tí wọ́n wà yẹn wọ́n ti ń pe ọ̀gá nínú ọ́fíìsì. Ó dà ṣe ọ̀gá ni kó kúrò nínú ọ́fíìsì báyìí kó wá kojú àwọn tí wọ́n rán wọn sí. Àwọn jàǹdùkú tí wọ́n ń dàárín ìlú rú wọ́n ní wọ́n kó ìbọn sọ́wọ́ náà. Ẹ ṣe bí ìbọn náà wà lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá. Ṣé bẹ́ẹ̀ ti rí wọn bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ará ìlú àwọn ìyá oníyà tí wọ́n ń ta ẹ̀pà tí wọ́n ń ta kúlíkúlí tàbí ọlọ́kadà tí kò sí kankan lọ́wọ́ wọn wọ́n máa tátán sí wọn lọ́rùn wọ́n fẹ́ gba 200 naira rí bí wọ́n á ṣe máa ṣe wọ́n á yìnbọn yẹn fún ọlọ́kadà gan. Ṣùgbọ́n gbà tó ti rí pé àwọn táwọn wá báyìí gan àwọn gan dira àwọn nǹkan tó ń gbé sọ́wọ́ gan ó dàbí pé ojú tọwọ́ owó àwọn ọlọ́pàá lọ. Wọ́n ní AK ló wà lọ́wọ́ àwọn ọmọ wọ̀nyẹn o. Ṣé àwọn ilé ló wá fẹ́ kọjú kì í ṣàgbésùmọ̀mí náà ló ń dàdúgbò rú o. Àwọn ọ̀dọ́ kì í ṣàgbésùmọ̀mí o. Tó bá wá jẹ́ àwọn agbésùmọ̀mí kan àwọn ọlọ́pàá ò tẹ̀ ní yọjú ni. Wọ́n ti ń pàṣẹ fún wọn. Ọ̀gá wọn ti ń pàṣẹ fún wọn wípé àní anybody wọn tó bá gbé AK sọ́wọ́ ẹ mú balẹ̀. Àwọn ọlọ́pàá ò tó wọn ò tó yọjú sí wọn o. Tá ń fẹ́ kú òun lọ́rọ̀ wọn tá ń fẹ́ kú ni wọn ò tó yọjú sí wọn ṣe rójú ayé wọn lóde. Ṣùgbọ́n tó pé àwọn bàbá tó ń wa kóró pé àwọn onídánfó ọlọ́kadà wọ́n halẹ̀ mọ́ wọn wọ́n gba kọ́kọ́rọ́ ọ̀kadà wọn wọ́n máa gbé ọ̀kadà yẹn gan ó di police station. Tó bá jẹ́ wípé ará ìlú tó ń ṣèfẹ̀hónúhàn ni wọ́n á máa da omi wọ́n á yin tajútajú sí wọn lára kò sí nǹkan tí wọn ò ní ṣe dánwò. Wọ́n bá ti rí pé àwọn ọ̀dọ́ tí wọ́n ti sán lórí táwọn náà gbé kinní yẹn sọ́wọ́ wọn kì í lè kojú wọn ó nìyẹn. Kódà ta ló bá fẹ́ lọ pẹ̀tù sí wàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ìlú dídún ìbọn dún bẹ̀ wọ́n ní ó dàbí ìpínlẹ̀ ìṣèdè wọ́n ń dàbò lẹ̀ gidi o di afáyárin o wọ́n ń dàbò lẹ̀ o lọ bá wọn kẹ́ ẹ yanjú ó wá di wò mí wò wọn ò lè débẹ̀ o. Ẹ̀yin ènìyàn wa ẹ wo ó ń ṣẹlẹ̀ gidigidi ní Òṣogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lánàá láàrin àwọn olóṣèlú àtàwọn awakọ̀ gbogbo ẹ̀ lápapọ̀ tí wọ́n ló ń ṣẹlẹ̀ lóṣogbo tó ń ṣẹlẹ̀ lóṣogbo kò tí ì tán síbẹ̀ o. Nígbà tá a ti máa jí lẹ́ni èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù keje 2026 wọ́n ti bẹ̀rẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ lóní pẹ̀rẹ̀ o. Ẹ bá wa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lóṣogbo ó ga o. Ẹ wo nǹkan tẹ́ sọ gbogbo inú ìlú dà ẹ̀yin olóṣèlú. No, àwọn àdá tí wọ́n máa ń tà yẹn máa kó síta. Ṣé àwọn ọlọ́kọ̀ tó ṣẹ̀wọ̀n wà ní ọ̀ndà?
kò lè ká mọ ọjà àwọn nítorí ó di òpó ní tọ́ náà alákọ̀ọ́kọ́ pé kọ́sí àmọ́ sí jẹ́jẹ́. ọjọ́ kẹ́jọ ọjọ́ yàrá tó lọ́jọ́ dáwà láyé òun ní síwájú gbogbo àwọn ẹni tí ọmọ ẹsẹ̀ náà máa bá ara rẹ̀. ń sáwọn ní òbí ṣọ́ọ̀bù. ó sì jẹ́ ìrántí dájú mi nígbà tó wọ́n wà lẹ́rìí ìgbà wá ti lè gbọ́ báyìí. ṣé irú gbogbo àwọn nǹkan báwọn èso dá nínú ìlú òṣèlú bó bá ọpá bó bá òbò lẹ́sẹ̀ tí ìbò bá ṣáà ti ń kù fẹ́fẹ́ báyìí wàhálà ni kí ló dé ọ̀tọ̀ ni àǹtágbàpọ̀ tí ìdìbò ọ̀tọ̀ làwọn tẹ̀ ẹ́ bẹ̀rẹ̀ sí ni máa pa kiri inú ìlú ṣé bí ẹ ṣe fẹ́ tún ìlú ṣe náà lélẹ́yìí báyìí ẹ̀yin ọ̀dọ́ ẹ ronú ara yín o ẹ̀yin ènìyàn wa àwọn ìyá bínú tán o àwọn màmá ti fárígá wọn láwọn ò sẹ́ńpẹ́ àwọn ìyá ti bínú o wọ́n ní kí wọ́n má dìbò fún kidnappers o àwọn wo ti ní kidnappers báyìí wàhálà ti wà ẹ bá wa gbọ́ orin táwọn ìyá kọ níbi tí wọ́n ti ń ṣe ìpàdé olóṣèlú wọ́n ní ẹ má dìbò fún kidnappers ní ẹ àwọn wo ti ní kidnappers o ẹgbẹ́ olóṣèlú wo ti di kidnappers ẹjọ́ ẹyẹ ni a ní ká béèrè ni o àwọn ìyá ni wọ́n sọ bẹ́ẹ̀ o àwọn ìyá ti bínú àṣírí padà tú o. yíyí ó pé ẹjọ́ rí yíyí ó pé ẹ má dìbò fáwọn kidnapper o ẹjọ́ rí yíyí ó pé ẹ má dìbò fáwọn kidnapper o ẹjọ́ rí yíyí ó pé 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 ẹ má dìbò fáwọn kidnapper o ẹjọ́ rí yíyí ó pé ẹ má dìbò fáwọn kidnapper o ẹjọ́ rí yíyí ó pé yíyí ó pé ẹjọ́ rí yíyí ó pé ẹ má dìbò fáwọn kidnapper o ẹjọ́ rí yíyí ó pé ẹ má dìbò fáwọn kidnapper o ẹjọ́ rí yíyí ó pé 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 ẹ má dìbò fáwọn kidnapper o àwọn màmá ti fárígá ẹ má dìbò fáwọn kidnapper o àwọn ìyá ti bínú kọ́ wọn láwọn ò dìbò fún kidnappers ó gbẹnu tán báyìí o àwọn ìyá ti break table o the table wey we dey manage they don finally break am àwọn ìyá ti padà break table o ẹjọ́ olóṣèlú wo pátì wo tí di kidnappers o èmi kọ́ ló sọ àwọn ìyá ló kọ́ o ṣé ẹ bá wa gbọ́ ṣe rí pé àṣírí ti tú àníkan tí wọ́n ń dáwọ́ bò gbogbo àìpadà tú síta àṣírí ló tú tẹ́ ẹ rí yẹn o ẹ gbọ́ ẹyẹ ènìyàn wa pátì wo tí di kidnappers o ẹ jẹ́ ká máa rí London comment section ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí o ṣé ẹ ti bá wa rí Fáyọ̀ṣe versus Isaac Òṣòkòmọ́lẹ̀ versus Ayọ̀ Fáyọ̀ṣe versus Isaac ó ní kí ẹ̀gbọ́n òun ní kó dá a padà o bàbá Ìjẹ̀bú ó ní kí ó dá appointment tí wọ́n fún padà wọ́n ní wọ́n fún Fáyọ̀ṣe ní chairman rural of electrification board chairman of a board ó ní èho Òṣòkòmọ́lẹ̀ ìgbà irúnmọlẹ̀ tó ń jẹjọ lọ fúráìsì Òṣòkòmọ́lẹ̀ kan Èkìtì kan ní ó ní irú àrífì wo leléyìí ọmọ kiri gan tó dé bá lẹ́nu òṣèlú ó ní wọ́n fún ní àbánsẹ́dọ̀ ó ní Wike gan ó ní ọmọ Òṣòkòmọ́lẹ̀ ni wọ́n fún ní mínísítà ó ní adúrú ẹ̀gbọ́n òun yẹn ni wọ́n bá ń fún ní chairman rural of electrification agency kí ló dé ẹ ṣáà wò gbogbo wọn pátápátá ọgbọ́n ni wọ́n ń dá ṣé bẹ́ẹ̀ ti rí ó ń wọ́ Ṣèyí Mákindé síta Ṣèyí Mákindé ṣe gbá ó ṣàwo bóyá nítorí pé 30 bílíọ̀nù eléyìí tí wọ́n gbé fún Ṣèyí Mákindé tí wọ́n ní kó fún àwọn tí ìbúgbàmù àdó olóró tó àfẹ́tì nígbà yẹn ní Bódìjà bóyá ká ní pé Ṣèyí Mákindé ó ná bíi 30 mílíọ̀nù nínú ẹ̀ tó fún Fáyọ̀ṣe ẹ̀ ní gbọ̀n kankan lẹ́nu ẹ̀ wọ́n ti nominee Fáyọ̀ṣe o Ayọ̀ Fáyọ̀ṣe wọ́n ti nominee o wọ́n ti fún ní chairman of a board rural of electrification agency ẹ máa kú oríire o ṣùgbọ́n àbúrò ẹ̀ ó tutọ́ sókè ó fojú gbà pé
irú àrífín wo ni ẹgbẹ́ APC rí ẹ̀gbọ́n òun fi pé nǹkan tí wọ́n fún ipò kéré sí ó dá ẹ bá wa gbọ́. APC, you know, sabi disrespect my brother. This is very disrespectful. Odindi Fayose board. My brother, they give you board. Even Remo Kre, wey in generation never be governor before, they made him ambassador. So many people in that ambassadorial list that they don't have your CV. They didn't even make you minister. Even Wike, now you train Wike. Wike was a PA to someone when you be governor. They don't make Wike board or head of parastatal. They can't make you Oshoko. Very disrespectful. Which kind of appointment be this? Reject it. Even Adeyeye from Ekiti, Adeyeye, your boy Adeyeye is MPA director. You, the name, Oshoko. This is not the right appointment to take. Oh, my brother, no, this is. Don't take it, man. That's disrespectful. That's disrespectful. They can't make you bored. Oshoko. You. No. You are too big. And you told us, your followers then, that you will never be governor, be minister or any appointment. Why? Stop it. Don't do it. ṣe bẹ́ẹ̀ ti rí ẹ̀yin ènìyàn wa ṣe rí pé ọgbọ́n àlùwàlá ológbò ọgbọ́n àti kẹran jẹ ni gbogbo gbẹ̀gbẹ̀ eléyìí tí Ayọ̀ Fáyọ̀ṣe ṣe òun náà ń wá appointment ni gbogbo àwọn tẹ́ rí tí wọ́n ṣe ọmọ olódòdẹ ọgbọ́n appointment lolúkálukú wọn wà wọ́n ń sá ń tẹ̀lé ruling party ni káwọn náà lè rí tí wọ́n jájẹ́ ń bẹ̀ ó nìyẹn o. Wọ́n ti fi Ayọ̀délé Fáyọ̀ṣe wọ́n ti fi há ibì kan wọ́n ti fi dí ibì kan wọ́n ti fún ní chairman of a board o ẹnlẹ ṣùgbọ́n àbúrò ẹni pé kó dá padà pé kí ló dé ọmọ kiri gan tó kéré fún wọn fún ní àbánsẹ́dọ̀ ó ní Wike gan ọmọ ọwọ́ ẹ̀ ni wọ́n fún ní mínísítà ó ló dẹ̀ ti fìgbà kan sọ́rí wípé kọ́ fún òun ní mínísítà gan pé òun ò lè gbà ṣé ó ti ya bá wọn balẹ̀ bẹ́ẹ̀ yẹn ni gbogbo wọn pátápátá bí wọ́n bá lọ bọ́ bá jẹ gómìnà tẹ́lẹ̀ wọ́n ṣe fẹ́ di sínétọ̀ wọn ò ní kúrò ń bẹ̀ wọ́n ń kúrò ń bẹ̀ bí wọ́n ṣe lẹ̀ mọ́ ruling party tí wọ́n fi wọ́n há ibì kan gbogbo ilé ìtẹ́ni tí Fáyọ̀ṣe ń ṣe yẹn òun náà wọ ọgbọ́n títí ẹ̀ níṣẹ́ tí rí bẹ́ẹ̀ yẹn wọ́n kì í ṣe pé bóyá ìfẹ́ mẹ̀kúnnù ló wà lọ́kàn ẹ̀ tó fi ń jà fún mẹ̀kúnnù wọ́n kọ́ ọmọ lọ́yọ̀ọ́ kinní kan ní lọ́yọ̀ọ́ kinní kan ló ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ gbogbo nǹkan tó ń ṣe kóun náà lè lẹ̀ mọ́ ruling party kóun náà rí ti ẹ̀jẹ̀ ń bẹ̀ kì í ṣe pé bóyá àwọn ará Ọ̀yọ́ tàbí ilẹ̀ Yorùbá ló jẹ́ lógún tàbí òun ló dùn lọ́kàn wípé àní ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dá òun náà appointment tiẹ̀ ló ń wá ó nìyẹn ẹ kú oríire o wọ́n ti fún ní oyè o wọ́n ti fi jẹ chairman of a board o ṣùgbọ́n àbúrò ẹni pé kó dá padà ṣé ẹ̀gbọ́n lè dá padà ẹgbọ́n ìyẹn ènìyàn wa ṣé ẹ̀gbọ́n máa dá padà àbó ti dá padà ni ẹ̀yẹ ènìyàn wa a ní ká gbé wa débẹ̀ ni àwọn agbésùnmọ̀mí lẹ́ni tí wọ́n kọ́ ọmọ wọn àtẹbí àtàrà wọn tí wọ́n ti ń sá lọ yẹn o kí wọ́n bá wa máa kógun tì wọ́n bẹ́ẹ̀ gbogbo ibi tí wọ́n bá ti rí wọn ẹgbógun tì wọ́n ẹlé wọn léré èmi ní ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV ṣòtá máa mú wá fún ọgbọ́n bó bá ṣe lọ bó bá ṣe ṣẹlẹ̀ jákèjádò orígun mẹ́rin àgbáyé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá torí pé Yorùbá bọ̀ wọ́n ní tẹnitẹni tàkísà ní tààtàn èmi náà ni o Àṣàkẹ́ TV show ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa Telegram, Facebook, TikTok gbogbo ibẹ̀ náà ni a wà ẹ tẹ̀lé wa ẹ máa bá wa fi èròǹgbà yín sí abẹ́ ọ̀rọ̀ àríwísí wa Àṣàkẹ́ TV show Olúdùwà gbé wa àṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV show.